inú ìwé Kólósè ló wà tí a bá ti fẹ́ ka báìbù fún mi àwọn ní ọkọ mi ó yá sí ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 22 wọ́n ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run àbẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run máa ṣe wọ́n ní àlejò tínú wọn máa dùn. ìwé Kólósè bẹ́ẹ̀ni pé wọ́n sì máa fa Kólósè kan Islambo lọ sọ bẹ́ẹ̀ kò sí nínú Báíbù. no ti Islambo kan mò ń sọ mi mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Islambo lọ sọ wípé kò sí nínú ìwé Kólósè pé wọ́n sì máa fa Kólósè kò sí nínú Báíbù ẹ̀ máa ń tẹ̀sán. mo bọ́ àbẹ́ ni mo kí tí wọ́n máa ń kọ́ mi nìyẹn ṣé wàá rí ìgbẹ́ tí mo fẹ́ ṣe ní pé mo fẹ́ ṣe yín lálejò tẹ́ bá gbọ́ lórí kan ó ní ránṣẹ́ Ọlọ́run tó mú sóbò àti rí ẹ̀ lóbò. kò ṣe bákan náà ó sì máa ń lo òbí ìdàgbà ìjàpá. fáwọn aláṣọ pupa ẹ dúró ẹ bá ìyá ìṣẹ́rí hallelujah hallelujah ṣẹ́rí tẹ̀sí wà mọ́mí ọmọlẹ́bí o wọ́n jìnnà sómò o gbogbo orin mi sí ni wọ́n mọ̀ ó nínú ìwé ni. ọmọ ìwé orin mi sí kọ́ lélẹ́yìn. ẹ má gbọ́dọ̀ yé lọ. ẹ jẹ́ máa tẹ̀síwájú kíyèsí nínú àṣedédé ni wọ́n gbé bí mi ìyá mi sì. kí lóyún mi nínú ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ sọ̀rọ̀ ọgbà náà lẹ́ ń gbà mọ́ wa lọ́wọ́. tẹ́ ẹ bá lọ mọ̀ pé mo mọ báíbù ni ṣé wá rí ibi tẹ́ ẹ ka báíbù yín dé màá ṣe mọ́mì lálẹ́ mọ́mì ẹ jẹ́ ìgbé sóbò yẹn. sóbò tútù. Ah! sọ́tùtù sá. èmi ò mọ̀. Sorry.